Ara nǹkan tí à ń sọ nípa àwọn ọba tó jẹ́ ọba ilẹ̀ Yorùbá, ara ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ yìí o. Torí pé bàbá Wilson wọ́n lè ní wọ́n ń bú àwọn àgbàlagbà kan àbáwọn ọba kan, bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ọba ló ń ṣe àwọn ìwà tá à ń sọ yìí. Ṣe rí kinní kan máa ń sú mi lórí ọ̀rọ̀ àwọn ọba wa, àfi bí ìgbà tó jẹ́ wípé ilẹ̀ ìkọlà wà nígbà tí àwọn kábíyèsí kan tí wọ́n jẹ ọba tí wọ́n dẹ̀ fi ìran Yorùbá sínú ayọ̀ àti àlàáfíà. Gbogbo nǹkan tá à ń sọ tá à ń pè ní ìjọba, ó yẹ kí gbogbo wa mọ̀ wípé àwọn ìjẹ ọba ni wọ́n ń pè ní ìjọba, torí pé láyé àtijọ́ ọwọ́ àwọn ọba ni wọ́n ti ń gba àṣẹ, pàápàá jùlọ àwọn èèyàn àti àwọn ọmọ Yorùbá àti gbogbo aláṣẹ pátá, gbogbo ibi tó bá wà ibẹ̀ náà ti ń gbàṣẹ o. Níbo ni àṣẹ àwọn ọba yẹn wà ní ìsinsìnyí? Ṣé ká sọ wípé wọ́n ti useless ipò ọba àbí wọ́n useless ara wọn? Torí pé lọ́tún ló sì ní ìsìn gbogbo nǹkan tá à ń gbọ́, bíi kó bá gbalẹ̀ onílẹ̀, bíi kó bá máa jà sí àlàálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣe rí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ojú ó ń gbà mí tì fún yín gidigidi ni. Torí tẹ́ ẹ bá wò ó dáadáa, àwọn ọba bòmíì ọ̀pọ̀ nínú wọn á gbọ́ wàhálà tiwọn bíi tọ̀dọ̀ yín pẹ̀lú aráàlú. Ó sì jẹ́ pé àwọn tí ẹ jẹ ọba lé lórí gangan, àwọn yẹn lẹ̀ ń dà láàmú, àwọn yẹn lẹ́gbàlẹ̀ wọn lẹ́gbàyàwó wọn, àwọn yẹn lẹ́mọ̀ ṣépè fún. ṣẹlẹ̀ Yorùbá ni wọ́n. Ẹ̀yin ọba yìí a gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún yín. Nǹkan tẹ́ ẹ mọ̀ ni, ẹ̀yin náà mọ̀ pé àìdá yìí ó ti wá gògò nínú ayé yín. Kì í ṣèròyìn mọ́ pé ó dàbí ẹni pé ẹ̀yin ọba yìí gan, ìwọ ọwọ́ yín gan wà nínú tó ń da ilẹ̀ Yorùbá láàmú. Ẹ ti dẹrú ìjọba. Ọ̀pọ̀lọpọ̀ yín gbàdé sórí mọ̀ káàkiri ilé gómìnà, káàkiri ọ́fíìsì gómìnà, káàkiri ilé olóṣèlú, gbogbo patí lẹ̀ ń yọjú sí. Láyé àtijọ́ ọba kì í jẹun níta, débi pé ọba ọmọ jókòó kiri patí, jókòó kiri ẹsẹ̀ títì. Ẹ̀yin tó yẹ kán wá bá láàfin kẹ́ẹ̀kan gbọ́ pé lágbájá ń ṣe nǹkan ni. Tọ́bọ̀ ọba lọ patí bóyá ẹ̀kan lọ́dún tó bá ṣe pàtàkì, ó yẹ kán máa wá sọ̀ sáàfin ni. Wọn ò sọ̀ sáàfin ẹ̀ ń lọ gbà á ni. Àní kẹ́ ẹ mọ́ gbowó, àní kẹ́ ẹ mọ́ gbẹ̀tọ́ yín, ṣùgbọ́n ẹ̀tọ́ téèyàn bá fẹ́ gbà, ó yẹ kó gbà pẹ̀lú ìbọ̀wọ̀ fún, kán bọ̀wọ̀ fún. Bọ̀wọ̀ forí àga tẹ́ ẹ wà mọ́ o. Ṣé rí gbogbo ohun tó bá ń jẹ́ à ń gbalẹ̀ onílẹ̀, ó yẹ kẹ́ ẹ tún aráàlú ṣe ni, kẹ́ ò yẹ kẹ́ ẹ tún abúkẹ́ ẹ ní ẹ̀ ń ba aráàlú jẹ́. Gbogbo ẹ̀yin ọba yìí ọ̀rọ̀ dorí yín, ẹnu ń kùn yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń lọ kúnlẹ̀ fún àwọn ọba àjòjì náà, ẹ pẹ̀lẹ́, ẹ kúṣẹ́. Ó di ọba bòròró mélòó, àwọn ọba àtọ̀run, àwọn ọba òkè lọ́hùn, òkè ọya, tí wọ́n wá sílẹ̀ Yorùbá, tí wọ́n á ń ba búbú fáwọn ọba wa. Mo fọlọ́run ṣẹ̀rí, kò tí ì sí ọba emir kankan tó lè wá ba búbú níwájú Ọọ̀ni of Ifẹ̀. Ṣé bára àwọn ọba aláyé àkọ́kọ́ ni? Àwùjalẹ̀, Tìmì Ẹdẹ, Aláàfin, ẹ lè rí. Kò sí ọba Fúlàní tó máa wá ṣerú ẹ̀. Then kí ló ń ṣe ẹ̀yin ọba tiwa náà? Kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá kiri? Kí ni rádaràda ẹ̀ kàn kúrò láàfin ṣá, ó di Fẹ̀rẹ̀, ó di Òkè Ọya? Ṣé àwọn aláṣẹ nìkan má bàa yọ yín kúrò lórí ipò tẹ́ wà? Ṣáwọn ni wọ́n fi ń jọba ni àbọ̀ ni wọ́n fi ń jọba? Ẹ̀yin ẹ̀yẹ ara yín ni ẹ̀yin kábíyèsí. Àti ẹ̀gbọ́n àwọn ọba ìgbèríko tó jẹ́ pé wọ́n kàn ṣáà fi wọ́n jọba ṣá. Ẹ̀yin ọba tí ẹ wá jẹ́ first class, tó yẹ káwọn ọba yìí máa wò láwòkọ́ṣe. Kí lẹ̀ ń ṣe gangan? Kí lẹ̀ ń bára yín fà? Kí lẹ̀ ń bá aka? Kí ló sọnù lọ́wọ́ yín? Ẹ bá ti fò Fẹ̀rẹ̀, ó dé Òkè Ọya. Inú ẹ̀ lọ jẹ́ káwọn ọba abẹ̀yẹn lẹ́nu láti máa wá kọ̀ǹtró orí àpèrè wa ń bí. Ṣé àwọn yẹn lè ká pè lọ́mọ àlè ni? Àbẹ́yẹ tẹ̀ ń fi orí àpèrè yín tàfàlà. àrọ́bà kankan kó jáde kó tiẹ̀ sọ̀rọ̀ wípé àwọn ará bí o bí ẹ ṣe ń pa àwọn èèyàn wa o kò tẹ́ wa lọ́rùn o.
kò sọ́ba kankan, kò sí ọba kankan, kí lẹ wá fi ń jọba? àwọn wo lẹ ń jọba lé lórí? níbo ni ìrònú yín ń lọ? ṣé pàtí ní ìròyìn yín ló dálé lórí ni, àbí ìyàwó kíkójọ, àbílẹ̀ onílẹ̀ tẹ́ ń gbà? àlàáfíà wo lẹ̀ ń mú wá fáráàlú? níbo làlàáfíà òun gan wà? ó tó àsìkò ẹ̀yin ọmọ Yorùbá, ẹjẹ́ ajígìrì, ẹjẹ́ àdìde. lára ẹ̀ náà làwọn ọba tí wọ́n fẹ́ dájẹ́ ìsínlẹ̀ o, tó jẹ́ pé orí àpèrè tán wà, orí àpèrè ìṣẹ̀ǹbáyé ni. tó bá wá jẹ́ wípé ìjẹ̀sílẹ̀ wá fẹ́ fi orí àpèrè ìṣẹ̀ǹbáyé lẹ fẹ́ fi dá sílẹ̀, Ọlọ́run rí yín.